Agbi ọmọ Ikale o ayé mà fúge Ilaje mo kí dédé kala suwe o èmi nere arẹwà Ikale a máa kó àtìlẹ́yìn mi dédé gbà o kí bo mo ra yìí mo ra ní Erinje Ode Erinje mo ra ní ẹrí Ufara Obonde ni o ṣùgbọ́n àyè Ufara ní kí ẹrí ní ṣùgbọ́n Obonde yẹn pé mo ra yìí ní mo ra ní Erinje dédé àmọ́ Erinje yé bẹ́ẹ̀ Romi jaka comment jaka like dade ka share o ama se o ẹrí ni mo ti ra yìí ní ibẹ̀ ike pé ibẹ̀ yìí ní èbúté rẹ nára èbúté rẹ Erinje mo ra yìí ní gbọ́kọ̀dá o Erinje rẹ o Erinje èbúté rẹ ní nára èbúté o ra ní Erinje èbúté mẹ́ta wà ní Erinje yìí ní ìkàntì rẹ ní odò ẹrí Ufara ní Obonde ibẹ̀ arẹwà Ikale ra yìí ní o dédé àmọ́ Erinje máa kíngà o dédé àmọ́ àlùmọ́ máa kíngà o mo máa kí oyè ní Ufara mo máa jẹ́ kájú mi ṣe o mo kí oyè ní Ufara jẹ́ kájú mi ṣe o arẹwà Ikale kí o ibẹ̀ ara yìí ní kí lára gbogbo mo fara kí èbúté kàré ẹtí tó lọ ètì kejì ẹwà èyí èbúté lílá ń pè bẹ yìí ni ubo ọkọ̀ àlùmọ́ igun yìí ibẹ̀ ara yìí ni ibẹ̀ arẹwà Ikale wà yìí ni o èbúté lílá rẹ àti lọ èbúté kejì rẹ yìí àlọ yìí àtàlọ ìkẹta ẹrí nẹ gangan òun ní ara yìí ni ẹrí nẹ gangan òun ní ara yìí ni èmi àti bàmí Chief Olúọmọ Ode Erinje èmi àti ọjọ́ wáyé ẹrí náà yìí ni bàmí mo máa ṣe o àṣẹ àpò àgbálẹ̀ mi o bàmí ó mú mi wáyé ẹrí yìí nítorí mèlèdá wáyé Ufara yẹ bá yìí ti yàrá bàmí olóyè yìí ní ìbẹ̀bẹ̀ àṣẹ ò bàmí bàmí àjọ mo fẹ́ bèrè díẹ̀ ní ọwọ́ wọn ẹrí yìí kẹ̀ kí a lè bá wa sọ nípa ẹrí yìí kí ẹrí yìí á pè ní ẹrí Obonde yìí. Ẹrí yìí ó jẹ́ ẹrí lílá èyí àmàkàkiri àgbáyé Ufara ẹ pé ní Ufara river ó ti pẹ́ àwọn ọ̀rẹ́ àwa láyà banáyé ni ó lè jẹ́ ẹrí yìí ṣàìná ilé lọ́mọ ni abiyamọ ni ti ẹrí náà abiyamọ ni ọ̀nà ẹ̀bá yaba ní sọdún àlùmọ́ ọ̀nà ẹ̀bá rọmọ bí wá ní ìṣòro ló bá ti wá bè yìí ló ti bá wàrà dámájọ ní ṣùgbọ́n bá dandan yé wà yẹ́ ṣe ọdún àlùmọ́ yẹn láti ọmọ gbẹjọ etí àpò ti pẹ́ èdè ti ṣẹlẹ̀ dọ̀la ọ̀nà ara ìyálà ẹ̀ bó wá bè yìí iná ẹ̀ ti mọ́ bó ti fòrò Ufara pé ẹn fẹ́ báyìí wàá ṣéun òwò yìí mọ́dán àwa hàn òrè ẹ̀ iye lọ́mọ ni abiyamọ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ aya amalòkun ni Ufara obìnrin ni aya amalòkun ni àṣẹ ò bàmí èdè gbè wá Erinje gbè wá ogún ẹ̀wẹ̀ Erinje méjàgún ogún ẹ̀wẹ̀ Erinje èdè Erinje àmàlẹ́jẹ dídí àmàwẹ́ lọ́ọ̀kì ẹ bá ṣe ọdún àlùmọ́ omi yìí ẹgbọ́ lọ ni abájú tí Obonde yìí akọ́tẹ̀dóyè ni ìgbà lọ ìgbò náà wọ́n ìgbà wà náà ti wá. mo ṣe bàmí Chief Olúọmọ ọ̀fẹ́ Ode Erinje bàmí jáde bá wa ṣàlàyé omi yìí bó yín sàn lọ àwọn bò yín lọ nítorí ti lọ yìí gbalafu yìí. Omi lílá dájú fọpọ́ omi lílá ayé ayamalòkun náà ti bẹ́ẹ̀ látọ́ malòkun ni bóun ó ṣeré lọ́ malòkun tó padà wá orí ẹ̀ ra ní lẹ́sí náà kìnnà mọ́ òun sàn wá lọ ó kó níbẹ̀ yìí ó lọ wá náà lẹ́sẹ̀ ó wá níbẹ̀ yìí àdébẹ̀ ó lọ òréré àrà ìlú káyipẹ́ ní òréré àrà ó wá jọ̀ ní omi lílá níbẹ̀ omi náà ó lọ gbọ́kọ̀dá ni. akíndéda àmọ́ Erinje yóò wò wá o òré kí ẹrí Ufara ibẹ̀ nẹ̀ ara yìí ní Ode Erinje ara pẹ̀lú bá wa Chief Olúọmọ Ode Erinje òun náà gbà wá ní àyè náà ti wá bèbè yìí ní ẹrí nẹ̀ rẹ o ẹrí Ufara iye lọ́mọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ iye mi Ufara a mà kí ẹ o jẹ́ yìí ká jú wá ṣe o dédé àmọ́ Erinje yàn ká yúre yàn ká bọ̀ ọ́rẹ́ o jẹ́ àlàáfíà Elédùmarè jìdẹ̀ ká bá dédé wa gbé o a mà ṣe o
Erinje rè o ẹ̀rí Ufara Obonde ní Ode Erinje ibẹ̀ ara yìí ni arẹwà kálẹ̀ kí dédé hàn o a máa ṣe o.